Ìwé Jẹ́nẹ́sísì orí 16. Sarai aya Abraham kò bímọ fún un, ṣùgbọ́n ó ní ọmọ ọ̀dọ̀ kan obìnrin ará Íjíbítì, orúkọ ẹni tí í ṣe Agari. Sarai sì wí fún Abrahamu pé, kíyèsí náà, Olúwa dá mi dúró láti bímọ. Èmi bẹ̀ ọ́, tọ́ ọmọbìnrin ọ̀dọ̀ mi. Ó lè ṣe pé bóyá èmi ò ti ipasẹ̀ rẹ̀ ní ọmọ. Abraham sì gba ohùn Sarai gbọ́. Sarai aya Abraham sì mú Agari ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ ará Íjíbítì náà lẹ́yìn ìgbà tí Abraham gbé ilẹ̀ Kénáánì ní ọdún 10. Ó sì fi fún Abraham ọkọ rẹ̀ láti máa ṣe aya rẹ̀. Òun sì wọlé tọ̀ Agari, ó sì lóyún. Nígbà tí ó rí pé òun lóyún tán, olúwa rẹ̀ obìnrin wá di ẹ̀gàn ní ojú rẹ̀. Sarai sì wí fún Abrahamu pé, ẹ̀bi mi wà lórí rẹ̀, èmi ni ó fi ọmọbìnrin ọ̀dọ̀ mi lé ọ ní àyà. Nígbà tí ó sì rí pé òun lóyún, mo di ẹ̀gàn ní ojú rẹ̀, kí Olúwa kí ó ṣe ìdájọ́ láàrin tèmi tìrẹ. Ṣùgbọ́n Abrahamu wí fún Sarai pé, wò ó, ọmọbìnrin ọ̀dọ̀ rẹ wà ní ọwọ́ rẹ̀, fi ṣe bí ó ti tọ́ ní ojú rẹ̀. Nígbà tí Sarai ń fòòró rẹ̀, ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Áńgẹ́lì Olúwa sì rí ní ẹ̀bá ìsun omi ní ijù, ní ẹ̀bá ìsun omi ní ọ̀nà Ṣúrì. Ó sì wí pé, Agari, ọmọbìnrin Sarai, níbo ni ìwọ ń lọ? Níbo ni ìwọ sì ń ré? Ó sì wí pé, èmi sá kúrò níwájú Sarai olúwa mi. Áńgẹ́lì Olúwa náà sì wí fún pé, padà lọ sí ọ̀dọ̀ olúwa rẹ kí o sì tẹríba fún un. Áńgẹ́lì Olúwa náà sì wí fún pé, ní bíbí èmi ò mú irú ọmọ rẹ bí sí i, a kì yóò sì lè kà wọ́n fún ọ̀pọ̀lọpọ̀. Áńgẹ́lì Olúwa náà sì wí fún pé, kíyèsí, ìwọ lóyún, ìwọ sì bí ọmọkùnrin, ìwọ sì sọ orúkọ rẹ̀ ní Ishmaeli, nítorí Olúwa ti gbọ́ ohùn àárò rẹ̀. Jàgídíjàgan ènìyàn ni yóò sì ṣe, ọwọ́ rẹ̀ yóò sì wà lára ènìyàn gbogbo, ọwọ́ ènìyàn gbogbo yóò sì wà lára rẹ̀. Òun ó sì máa gbé iwájú gbogbo àwọn arákùnrin rẹ̀. Ó sì pe orúkọ Olúwa tí ó bá sọ̀rọ̀ ní, ìwọ Ọlọ́run tí ó rí mi, nítorí tí ó wí pé, èmi á wá ẹni tí ó rí mi kiri níhìn-ín. Nítorí náà ni a ṣe ń pe kànga náà ní Beer-Lahai. Kíyèsí, ó wà ní agede-méjì Kadeshi Umberedi. Agari sì bí ọmọkùnrin kan fún Abraham. Abraham sì pe orúkọ rẹ̀ ní ọmọ tí Agari bí fún ní Ishmaeli. Abraham sì jẹ́ ẹni 96 ọdún nígbà tí Agari bí Ishmaeli fún Abraham.